Ìbà ó Mèsáyà ọba ojúbà rẹ̀. Ìbà ó Mèsáyà ọba ojúbà rẹ̀. Láyé mi bàbá kò ràn mí lọ́wọ́, láyé ẹ̀mí. Láyé mi bàbá kò ràn mí lọ́wọ́, láyé ẹ̀mí. Láyé mi bàbá kò ràn mí lọ́wọ́, inú mi dùn bí má mo ṣì bàbá. Ìbà ó Mèsáyà ọba ojúbà rẹ̀. Ìbà ó Mèsáyà ọba ojúbà rẹ̀. Ó fi táwọn tọwọ́ júbà rẹ̀ o, Elédùà ọba. Ìbà fọlọ́run ọba mi ìdùà àrí ìró àlà ọba mi ajípọ̀jọ́ ọ̀kúta ọba tí ń jẹ́ kó yẹ ní òyígìyìgì mi ọba ìdùà. Àpá ńlá tó ń ṣàyérò ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Òyìgìyìgì ọba Èdùmàrè. Ó fi táwọn tọwọ́ júbà rẹ̀ o, Elédùà ọba. Ọba tí ń bẹ káyé tó bẹ ọba tí ó tún náà ń bẹ nígbà tẹ́nìkan ò bá ní sí mọ́. Ó Mèsáyà ọba ojúbà rẹ̀. Ìbà ó Mo ṣèbà Ọlọ́run mo ṣèbà ènìyàn. Mèsáyà rẹ̀. Ìbà akọ́dá ayé ìbà aṣẹ̀dá ìbà àwọn tó ti tẹ̀ káwa ó tó tẹ̀. Gbogbo wòlíì ayé pátápátá mo kí yín mo júbà. Gbogbo àáfàá ilé ayé pátápátá gbogbo yín la kí. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé gbogbo yín pátápátá ni mo kí. Èní lọ́jọ́ ajé Monday. Ajé kó san wá sówó kó san wá sọ́mọ. Ó súnmọ́, Àìkú baálẹ̀ ọrọ̀ kó jẹ́ tiwa. ó súnmọ́. Ọba tó ṣọ́ wa láti ìjẹ́jọ́ tó tún ṣọ́ wa padà láyọ̀ àtàláfíà. Ṣé ẹ rí pé kì í ṣe mímọ̀ ọ́n ṣe tiwa ni? Ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n. Lórí fi wá o, síbẹ̀síbẹ̀, wọ́n máa kọrin súnmọ́, Ọ̀pọ̀ ló wà nílé ìwòsàn. súnmọ́. Ọ̀pọ̀ náà ló ń tọrọ fáin bàdà káàkiri àmọ́ Ọlọ́run ọba mi ìdùà kò ṣe tiwa bẹ́ẹ̀. Ìbà ó Mèsáyà ọba ojúbà. Ẹ̀yìn ni forúkọ rẹ o, ògo ni forúkọ rẹ. Ọba akọ́dá ayé, Ìbà ó ọba aṣẹ̀dá. ojúbà rẹ̀. N ò róhun fáyọ̀ bí ò ṣọpẹ́ o. Ògo ìyìn ọlá. Onílẹ̀ yìí mo kí yín o. Gbogbo kíbi tí a bá ti láǹfààní láti máa gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Gbogbo yín náà ni mo kí pátápátá ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Ṣèbí tó bá tó jọ́ méjì mẹ́ta tá a ti rí rẹ ní ẹkú àti náà báyìí láàkiri àwa. Kí yín pátápátá mi ò lólódì ẹnìkan ọ̀kan. Bí a bá ṣe ní lórí ọ̀pẹ́ tàjà òṣèlú. Ìjẹ́ ìwòye ìjẹjọ náà rí tá à ń kíra wa káàbọ̀ sórí ètò. Ẹ má bínú tó fẹ́ wá
wa díẹ̀. ọ̀nà àtijẹ náà ni ṣé àmọ̀ tọ́nà kan ò wọjà ká ṣe yìí ṣọ̀hún ká ṣọ̀hún ká ṣe yìí òun náà ní òun gbogbo rẹ̀ tí ó fi gbé pátápátá. lórúkọ gbogbo ikọ̀ àti aláṣẹ iléeṣẹ́ Sweet 97.5 FM nílùú London ni mò ń kí yín káàbọ̀ sórí ètò. àwọn fìdó àwọn fàyọ̀ kọrin sọ́kàrẹ̀. àwọn fìdó àwọn fàyọ̀ kọrin. èmi ọmọ yín ọmọ lódò máa tẹ̀ ẹ́ sí mi bí ẹni mowó náà ni mo tún dé sórí ètò lónìí o. lọ́jọ́ lórí rẹ̀ làwọn yóò sùn lágogo. ìjẹ́ mo wọlé pẹ̀lú Bismillahir Rahmanir Rahim. lágogo rẹ̀ kí n parí pẹ̀lú alihamudulilayi torí wípé ọlọ́run ọba mi Èdùà òun náà ni ọba tí wọ́n ń pè ní mọ́yà ṣáò ọba ṣe yòówù náà ni ọba mi ọlọ́run òdùmarè ẹ jẹ́ forí yìí kí n fi gbọ́lọ́run ọba mi kaná. ilẹ̀ tó mọ́ mi lónìí aláwùrọ̀ bí ojúmọ́ ayọ̀ ire ṣáni kó jẹ́ lànà mi sọ́wọ́ sọ́mọ́ àtàláfíà kí má lálọ́ ọ̀dẹ àlọ́ lámìlá. èmi nìkan kọ́ ló wà nílé agodo lónìí díje mọ̀fì ń bẹ pẹ̀lú mi. ṣáni kó jẹ́. ìdíje mọ̀fì ẹ dákun tí ọlọ́ọ̀ ẹ bá mi kọ̀rẹ́ẹ̀tì nǹkan kan ń bẹ̀ yẹn. àwọn èèyàn wa ní àwọn ń gbọ́ nǹkan kan wọ́n ní wọ́n tún ń gbọ́ òmíì lábẹ́lẹ̀ yàtọ̀ sí ti tèmi. ilẹ̀ tó mọ́ mi lónìí. láti yàrá agbára lọ́hùn ẹ bá mi wo nǹkan tó bá ń ṣẹlẹ̀. ojúmọ́ ayọ̀ ire ṣáni kó jẹ́ lànà mi sọ́wọ́ sọ́mọ́ àtàláfíà kí má lálọ́. kọ́lọ̀ ọba ẹ̀mí Èdùà kó lànà wa sówó kó lànà wa sàlàáfíà. ibikíbi tẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi káàkiri àgbáńlá ayé. kó jẹ́ mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àwọn kan ń bẹ lóru ọ̀gọ̀dọ̀ náà mo kí gbogbo yín pátápátá. aláṣà mi nínú ewu ojú ogun mi ò tójú ogun lójú kú ọ̀pọ̀lájọ́ sùn lánàá tí wọ́n jí sáyé ariwo ọ̀pọ̀ lọ́sọ̀ lọ́tẹ̀ẹ̀tẹ̀ wọn ìgbẹ́ gbà wá. bá a bá dáná a lè fi so oúnjẹ. ṣùgbọ́n ẹ̀pà ò bọ́wọ́ mọ akọni sí lọ. bá a bá dẹ́wù a lè fi yangàn láwùjọ. ìfẹ́ kì í ṣe mímọ́ ṣe. ọlọ́run ọba mi Èdùà kò ní jẹ́ ká bá wọn dá ìkẹta tí í ṣe ọ̀ràn. nínú àánú rẹ̀ ló dá. a ní dáràn pẹ̀láṣẹ ọlọ́run. ọlọ́run ọba mi Èdùà kó má yọ̀rọ̀ pẹ́ lọ́rọ̀ gbogbo wa pátápátá. èmi nìkan kọ́ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi. èyí ni mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí káàkiri àgbáńlá ayé pátápátá ibikíbi tẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. mo ṣe bá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri àgbáńlá ayé. àwọn tó ti sọ káwa ó tó sọ. àwa tó ń sọ lọ́wọ́lọ́wọ́. àtàwọn tí ò tún wọn sọ lẹ́yìn tàwa náà gbogbo yín pátápátá ni mo kí o. lágbo ara mi ò rókun dìgbàdìgbà lọ́sọ̀ọ́sìtà. gbogbo ẹ̀yin tẹ́ mi tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò lónìí máa kí gbogbo yín ẹ ṣáà ní sùúrù. sí ara ó ṣe ọlọ́run. ẹ já máa mú lẹ́sẹẹsẹ. kí lọ́wọ́ yìí sí máa ilé. ṣé ẹ mọ̀ pé nílá ilé àmọ́dún. ọ̀kọ̀ọ̀kan báyìí ni wọ́n ń yọsẹ̀ lẹ́kù. dúpẹ́ tèmi ọlọ́run ọba. ẹ mọ̀ pé mi lè ṣaláì má kí gbogbo yín pátápátá. ẹ̀yin tẹ́ ẹ inbox wa mo kí yín. ẹ̀yin tẹ́ ẹ ń pè wá tẹ́ ẹ sì ń kọ̀wé ránṣẹ́ sí wa gbogbo yín pátápátá náà ni mo kí. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tó jẹ́ pé nígbà tá a bá ti parí ètò náà lẹ́mọ̀ inbox wa. ìfẹ́ tọ́nà ọba mi Èdùà fi sáàárín wa kò ní parun ọmọ lójú Olódùmarè yín rèé. ọ̀rọ̀ ìṣítí lẹ̀tọ̀ ètò lọ̀rọ̀ ìṣítí tó máa wá sí tìgbọ̀nyìn 97.5 FM. gbogbo ọjọ́ ajé Monday. bẹ́ẹ̀ bá gbàgbé ká rárá wa létí. èní lọ́jọ́ ajé tó kẹ́yìn nínú oṣù yìí. abẹ́ẹ̀ rí i pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó jọpẹ́ lọ. ìgbà wo la bẹ̀rẹ̀? ẹ rántí gbà tá à ń kí happy new year. sàlámù mi. oṣù yìí ti tán lọ náà nìyẹn.
mọ́tò tí mo bá wọ̀ kó má ṣe mórílé. ọlọ́run ọba mi ìdùn àkọ́mọ́jà àjẹgbèsè. Èbúté ayọ̀ èbúté ayọ̀ ní kó gúnlẹ̀ sí ọlọ́run ọba. ọjọ́ náà rèé tá a bẹ̀rẹ̀ bí àná. èyí ló máa jẹ́ kí n máa kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri àgbáńlá ayé. ẹni kí ló ṣẹlẹ̀ nǹkan tuntun kan ló ṣẹlẹ̀ lágbo sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri àgbáńlá ayé. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ yan ààrẹ tuntun fún gbogbo ẹgbẹ́ fiban pátápátá nílé lóko kì í wá tún ṣe yorùbá. ààrẹ fiban tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn tí mo ní kì í ṣọmọ yorùbá àmọ́ àwọn náà gbọ́ yorùbá ó ló jẹ́ kí n máa kí ààrẹ ẹgbẹ́ fiban tuntun Desmond Nwachukwu. oyè náà mọ́rí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà náà ni wọ́n fi lò ó. gbogbo ẹgbẹ́ fiban lápapọ̀ káàkiri àgbáńlá ayé ni mò ń kí pátápátá. bá a bá ní a máa dárúkọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ilẹ̀ òkun ilẹ̀ ó fàyà. àmọ́ mo lè dárúkọ àwọn ìwọ̀nba tó jẹ́ pé àwọn ni bàbá wa tó jẹ́ pé àwọn náà ló fi iṣẹ́ ìlé wa lọ́wọ́. níbo ni ká ti bẹ̀rẹ̀? ṣé kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bá mi Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. ọba ní búwọ́rẹ́. tá a bá ń sọ̀rọ̀ pé ká gbóhùn sáfẹ́fẹ́ bàbá sọ̀rọ̀sọ̀rọ̀ bá a pèdè. wọ́n ṣe é fọwọ́rọ́ sẹ́yìn àwọn gan-an ni. igi jàǹkàn àwọn ní bàbá mo ń fi àkókò yìí mo fi ń kí bá mi Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. bá a bá ti yọwọ́ ààrẹ tuntun tí mo ló ṣẹ̀ṣẹ̀ jẹ́ Desmond Nwachukwu. ká mú ààrẹ tó kúrò ń bẹ àwọn náà ní Yẹmí Ṣòǹdé Jìgan Alákàlà. ẹ̀gbọ́n mi àtàtà mo kí yín. kí n dárúkọ ẹ̀gbọ́n mi Akọ́ládé Àlàbí ọmọọba Alóde Òṣogbo àyè àkókò nà ajímútábàtò. Akọ́ládé Àlàbí náà ni mò ń ké sí. bá a bá tún sọ̀rọ̀ pèdèpèdè à ń sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ à á sọ̀rọ̀ bá mi Akínkúnmi Àlàbí. àwọn náà jẹ díẹ̀ lóbì kéyìn ó tó pọ́n. à á sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi Ṣeun Agboola ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù. ká sọ̀rọ̀ Bàṣírù Àdìsá bàbá mi bàbá gbọ́n. Kọ́mọláfẹ́ Ọláìyá àwọn náà ń bẹ ń bẹ. Ọlálọ́mí Àmọ̀lé àwọn náà ń bẹ ń bẹ bàbá wa náà ni wọ́n. ìbàwọn àgbà tí ń bẹ níwá. bàbá mi Fatai Adéníyì Dáńkàzìm nílọrin àwọn náà bàbá ni wọ́n jẹ́. àjíbá kí n sọ̀rọ̀ Dan Wahab. kí bá wa ṣe. ẹ̀gbọ́n mi Yọ̀mí Màtẹ́ ń kọ́ Ifá ń kálelúyà. àjíbá àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni. àwọn tó ti dolóògbé náà ká kí bàbá wa Kọ́lá Ọláwuyè. Kọ́lá ọba mi ìdù àkófọ̀rùn kẹwọn níbikíbi tí wọ́n bá wà. Gàmbàrí wọn náà jẹ díẹ̀ lóbì eyín ó tó pọ́n. Adéolú Akínsànyà bàbá ètò fada musician ni wọ́n jẹ́. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn mélòó la fẹ́ dárúkọ. alias Túndé Nightingale. báwọn olórin ṣe máa ń kí àwọn aṣíwájú wọn bẹ́ẹ̀ làwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà máa ń kí àwọn tá a bá níwájú. àwọn tó ń sọ̀rọ̀ lọ́wọ́ títí dórí ọ̀gá mi náà kọ́lọ̀ ń fọ̀rùn kẹ ó lé téńté on FM. àwọn tí yọ̀tọ̀ mi tẹlifíṣàn náà nìyẹn ń gbà yẹn lọ́hùn. young musician ni wọ́n jẹ́. kọ́lọ̀ ń fọ̀rùn kẹ ọ̀gá mi Prince Aládé Arómiré Kúnlé ńkọ́. ọ̀run re bàbá mi. musician ni wọ́n jẹ́. abẹ́ wọn náà láti kúrò. Àkọ́lá ni táwa náà fi dá dúró tiwa. musician ni wọ́n jẹ́. mélòó la fẹ́ kà lẹ́yìn Adépèlé. Àdáwà bàbá ni a máa dárúkọ wọn. young musician. ilẹ̀ òkun a ní kúrò lórí ètò lónìí Adéwálé. àmọ́ gbogbo ẹ̀yin tí mi ò dárúkọ náà pátápátá kì í ṣe wípé mi ò lè dárúkọ yín àkókò ni ò gbà mí lórí ètò. Awódayọ̀. mo ń fi àkókò yìí ni mo fi ń kí gbogbo ẹgbẹ́ fiban pátápátá. mo dẹ̀ tún ń kí ààrẹ wa tuntun Ọba ilé. Desmond Nwachukwu.
youngest musician. Youngest musician. Àwa youngest sọ̀rọ̀sọ̀rọ̀ náà gbogbo wa náà la mọ̀ra wa. Káàkiri àgbáńlá ayé níbi tá a ti ń sọ̀rọ̀ ọlọ́ọ̀bá mi ìdọ̀ níjà ṣe ọ̀rọ̀ sọ. Ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ẹ sì ń gbọ́ mi nílé ojú tẹ́ fi ń wò mí ò ní di bẹ́ẹ̀lì tí tẹ́ fi ń gbọ́ mi ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ pẹ̀láṣẹ Ọlọ́run náà ni mo fẹ́ sọ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di pẹ̀láṣẹ Èdùà. Pàlùdà láàárọ̀ kọ́ pàlùdà láàràdà orin tí mo fẹ́ gbé wọlé náà ni mo fẹ́ fi kí ẹ̀yin tèmi tó jẹ́ wípé gbogbo ìgbà náà lẹ fi mọ́ ń bá mi wà lórí ètò ẹ wò pé ọmọdé kékeré lọmọ tó ń sọ̀rọ̀ yìí àmọ́ ẹ tún ń gbé wa lárugẹ ní gbogbo ìgbà màá dárúkọ gbogbo ẹ̀yin tí mo rí pátápátá náà ẹ jẹ́ kí n fẹ́lẹ̀ náà kí n fi máa kí yín. Ẹni tó kọ́kọ́ darapọ̀ mọ́ mi lórí ètò òun náà ní Silver Diamond ọmọọba Olódùmarè Abímbọ́lá àwọn náà tẹ̀lé Mọ́lólúwa Esther Kíkí Olúwa àbúrò mi láti Cairo MC Jacko àwọn láti Philippines Ayaba Fọláṣadé Àdùnní Òkèchukwu Ọpẹ́yẹmí Lasbon mo kí yín kí Sunday bá mi gbádé Animasha Mukaila èèyàn tèmi láti Ìtàló lọ́hùn Bóníkẹ́ Kúdírà àtàwọn tèmi ní Cairo Alájà Oníkẹ́kọ́lá wọlé Táíwò Olúwaṣeun Unique Queen mo kí yín Dúpẹ́ Balógun Yétúnjí Àlàní Àdè Olúyọ̀mádé ẹ̀gbọ́n mi láti Philippines Kúdí Tẹ́jú Ṣòtẹ́ àǹtí mi Àtàtà Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀yẹ Babalẹ̀yẹ ọmọ wa níjẹ̀ṣà òṣèré ọmọ nílẹ̀ Òbẹ̀mẹ́lẹ́ ní àtẹ́kọ̀ọ́ ọmọlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ àwọn ti Jámánì náà nìyẹn Aláàjì Oníkẹ́kọ́lá wọlé mo kí yín màmá mi Onífádégún Kẹ̀yẹ́dé Olúṣọlá mo kí yín Àdùkẹ́ Ìbàní Sẹ́bà Fọ̀rìlà àbúrò mi Ṣeun láti Philippines Aṣímọlówó Tájùdín àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò Sunday bá mi gbádé Adérónkẹ́ Sùlíàt Abdulsalam MC Bukki Ajitẹ́rù àwọn tí Yorùbá ló làṣà nìyẹn ẹ kú ètò àná kò ní bàjẹ́ fún yín á máa júṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọláyẹmí Ọlọ́ládé Àríkẹ́ mo kí yín kí yín. Kàlí Ìdáyánṣínà àbúrò mi ọ̀wọ́n Làwá Àtinúkẹ́ Ọláyẹmí Ọlọ́ládé. Bàbá mi mo kí yín Kẹ́nì Adéwọlé Adé Ìdòwú àwọn ti United Kingdom lọ́hùn. Alex Adédìgbé ẹnjìníà ẹ̀gbọ́n mi Àtàtà màmá mi Mojísọ́lá Fáróyè mo rí yín Fáróyè. Àwọn tèmi gan yapa sórí ètò lónìí o. Olúwatóyìn Jackson Victoria ọmọ wọn ní Bàrà Òkè lọ́hùn mo kí ẹ. Káyìndé Tòkùnbọ̀ Adébáyọ̀ Adéníkẹ́ Àṣàbí Ayọ̀bí ọjọ́ DJ Mọ̀fí ń bẹ pẹ̀lú mi nílé agodo lónìí àjọṣètò ní bàbá mi Àkànní ọmọ níyì mo kí yín o Ìyẹ́misí Akíntọ̀mídé Mọ́làolú Olóyè Táyà Adékànbí láti Ghana àwọn ló darapọ̀ mọ́ mi lórí ètò lónìí bí a ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa share sórí wọ́ọ̀lù yín.
bá a ṣe ń wò wá lórí YouTube bẹ́ẹ̀ náà ni wọ́n ń gbọ́ wa ní 97.5 FM nílùú London bẹ́ẹ̀ náà ni wọ́n wọ́n wà lórí Instagram náà ẹ̀yin tẹ́ bá wà ní Instagram Ọmọlójú Productions International ẹ check ẹ̀. mo mọ̀ọ́mọ̀ ń ju eléyìí sí yín lára náà ká lè mọ bó ṣe ń lọ. ó tún nìkan tí mo fẹ́ jù sí yín náà pé kẹ́ yẹ̀wò bó ṣe ń lọ àmọ́ ẹ máa láìkẹ́ náà ẹ mọ̀ pé orin lọ́kàn ọ̀jọ̀kan náà ni mo máa ń jù sí yín lára ẹ ṣáà mọ̀ pé bó ṣe ń lọ èmi kan náà kọ́ ọlọ́wọ́ ọba òkè ni ó yẹ jáwé lè wò. àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wá dẹ̀kun kedere sọ̀rọ̀ tàgbà wà ìjẹ́ dodo ni wa. gbogbo wa nígboro ti mọ kí ló máa bò. àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wá dẹ̀kun kedere ọmọdé tàgbà wà ìjẹ́ dodo ni wa. ṣèbí ọlọ́túnmọ̀ sí ọmọdé ti endorse me. recently àgbààgbà ti endorse me. wọ́n ní wọ́n nítorí pé wọ́n ló kàn ó tọmọdé tàgbà ló ń jẹ́ dodo ni wa. ṣèbí ọlọ́túnmọ̀ sí ọmọdé ti endorse. recently àgbààgbà ti endorse me. wọ́n ní wọ́n nítorí pé wọ́n ló kàn ó tọmọdé tàgbà ló ń jẹ́ dodo ni wa. ẹ̀yin tèmi tó yẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ètò Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe ọmọ wọn Láfà Èkìtì. mo kí màmá mi àtàtà Margaret Adéyẹmí Adéwùmí. ọba ní kí lọ́la ní gbòòrò. mo kí yín ṣàlàáfíà lẹwà gbogbo lé ńkọ́. ẹni tó fúnni lódìdí ọmọ kò fẹ́ kólúwẹ̀ kó kàkúrun ni. màmá mi Margaret Adéyẹmí Adéwùmí. ohun ẹjọ́ oyé wọn ọ̀rá ń dà. kẹ́kọ̀ọ́lógó lọ́tún kẹ́kọ̀ọ́lógó lọ́sì. Fúnmilọ́lá Eunice Adéòkè. àwọn tèmi ní Austria lọ́hùn nìyẹn mo kí yín. kí ló wá bò ohun ẹjọ́ oyé wọn ọ̀rá ń dà o. kẹ́kọ̀ọ́lógó lọ́tún kẹ́kọ̀ọ́lógó lọ́sì. ẹ pariwo. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé tó lókì ní bá pàdé èkúté o. àwọn eku kéékèèké wáyà sáré àsàpàtì o. Sàmọ̀tẹ́kùn má lọ tó ṣe kò gẹ́kùn kò sí kiri lẹ́yìn kọ́ọ̀kiri yọra wọn. òkè gájòkè bàtìbàtì bíbídí. àní tọ́lọ́gì ni ó bá pàdé èkúté tọ́lọ́gì ni bá pàdé. tó àwa náà kọ́ ọlọ́run ọba mi èdùà náà ni. ọ̀yà sáré àsàbàtì o. Sàmọ̀tẹ́kùn má lọ tó ṣe kò gẹ́kùn. ṣé ẹ̀mọ̀ pọ́nlọ́run ọba mi èdùà ló ní mímọ̀ ṣe ẹ̀dá. yọra wọn. kì í ṣàwa náà. mo kí màmá mi Síkírà Àtẹlẹsí mẹ́ta. màmá mi Yèyé Ṣọlá Anímàṣà mo kí yín. Fọláṣadé Afron láti Japan. bàbá mi Ọ̀túnba Waheed Nurudeen mo kí yín. torí bàdàn ni wí o. Ọlọ́rundé Victor Àwíṣẹ́ Dàpọ̀ Ọláfarí bàbá mi. ọjọ́ máa jà o. mo ń fi àkókò yìí mo fi ń kí kábíyèsí orí adé gbogbo ti Ireland lọ́hùn-ún. ṣùgbọ́n tí bá fẹ́ jẹ́ pé kí ṣe bí ti sọ wẹ́wẹ́ o ó jẹ́ gbé. ọba Saheed Ibrahim láti ìlú Dublin Ireland mo kí yín. àgàgà kó jẹ́ fresh. Douglas Taiwo láti Australia mo kí yín. Mary Adéyẹmí. láti ìkan tẹ bá gọra yín mo lè jẹ yín tán. ibikíbi tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbá ńlá ayé. ìdámọ̀ wáyà lò. mo kí yín mi ò lólódì ẹnìkan. èmi ọmọ yín Ọmọlójú Olódùmarè náà ló dé sórí ètò lónìí. àgàgà kó jẹ́ fresh ṣẹlẹ̀ o bí eléyìí o kó jẹ́ fresh ṣẹlẹ̀ bí yín gan báyìí. láàrin wákàtí kan tẹ bá gọra yín mo lè jẹ yín tán. oríṣàjà náà kù tọ́jà bẹ́ẹ̀ onílé pa ṣèdámọ̀ wáyà lòun kọjá pé ilé mi ṣe. títọ́kọ àjẹdọ́yọ̀ bá kọjá àjẹpanu. tó kí ni mo mú wá fún yín lónìí kí ni mo fẹ́ kẹ́yìn èèyàn mi kẹ́ ẹ̀ bá wa dá sí. tó bá wà lọ́lé rò kó má sún mi bàbá rọ ni. mo ní ká bára wa ṣe fàájì náà díẹ̀ ni. àjẹdọ́yọ̀ o tó. àbí báwo Adérónkẹ́. tọkọ àjẹdọ́yọ̀ bá kọjá àjẹpanu. àjẹ ìjẹsúnjẹ ní. bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa ṣe àìsórí wọ́ọ̀lù yìí. lọ́lé rò kó má sún mi bàbá rọ ni.
láyé kò ní sún wa ó sún wa tì lájà. ẹ̀rí mo rí sísí kan mo wá nípa ìdí ẹ̀. mo lọ́mọ tó lè wọlé. mo sì ń gbé Saheed Òṣùpá yìí mo sì ń gbé padà bọ̀. ìyá mi kọ́ wá ní kó lọ́kọ̀ kó. àmọ́ ká gbàlejò wa pàtàkì wọlé lórí ètò lónìí. àwọn èèyàn níta ni. lọ́jọ́ kan mo rí sísí kan. ṣé ẹ mọ̀ wípé bá a ṣe máa ń gbé wọn wá náà nìyẹn. ó dájọ́ ọmọ tó lè orí sísí kan mo wá nípa ìdí ẹ̀. mo lọ́mọ tó lè wọlé wo. ẹgbọ́n náà ṣe ní. àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rí ni ká sọ pé àárẹ̀ ni. ní kó lọ́kọ̀ kó yọ ṣọ̀kí ẹ̀yìn. mo wá ní kó já ṣànà kan kó tó di kó lọ́kọ̀ kọ́kọ́ tó kiss the bride. ẹni kó yà mí lò fún mi. àlejò pàtàkì ń bẹ lórí ètò lónìí. àdàgbà ètò yẹn rọ̀ síbi lọ. a tún jọ fọ̀rọ̀ òwe ọ̀rọ̀ a jọ sọ̀rọ̀ mọ́rọ̀. mo wá ní kó já ṣànà. ká bí wọ́n léèrè àwọn nǹkan kan lóríṣiríṣi. kó já ṣànà kọ́kọ́ tó di kó lọ́kọ̀ kọ́kọ́ tó kiss the bride. ẹ jẹ́ kí n gbé wọn wọlé sórí ètò. ẹni lò fún mi ọ̀sẹ̀ kan kó tó bá. díje mo fẹ́ bá mi display flyer àlejò wa pàtàkì tí mo fẹ́ gbé wá sórí ètò lónìí. sọ̀rọ̀ kó lákújẹ ìyàwó rẹ̀ sọ̀rọ̀ kó lákújẹ tó bá yọ lọ ṣe ẹ̀ mà lè ṣírí tó bá wà tàkù gan kàsálà ni. yé báwo lẹ ṣe rí sí fàájì náà ni àbí. adàṣà bọ́mọ má tọ̀ wò. no dull moment. lákújẹ ìyàwó rẹ̀ sọ̀rọ̀ kó lákújẹ kò dáa ohun tí ò dáa ò dáa. bọ̀bọ̀ tó bá wà tàkù gan kàsálà ni. ṣẹ́ra wọn bá ní o bá ní àtọrọ ṣẹ́ra wọn mọ bá ní àtọrọ tó bá rí mi wá máa ń ṣàwùṣe. wọ́n ní sáré gan bàbá wọn wẹ̀ sí ẹ bàbá rà bàbá báyàwó ti máa jójú àwọn ti ẹ kó táṣẹ́rẹ́ tó bá bèbè kò bèbè ó kù kí ní gbòòrò ṣọmọ ọgbọ. àwọn ọmọ bá ní o bá ní àtọrọ ṣẹ́ra àwọn ọmọ bá ní àtọ̀rọ̀ tó bá rí mi wá máa ṣàwùṣe. wọ́n ní sáré dán bàbá wọ́wẹ́ sí ẹ bàbá rà bàbá máyàwó ti máa jójú àwọn ti ẹ. gbogbo ilé pátá mo kí yín ẹ̀mọ̀ fún àfìdí balẹ̀ níbẹ̀ ń ọ̀rọ̀ ìṣítí yín náà ló gbòde tó aláràgbà yìí dá fún gbogbo ọmọ aráyé ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó sì tún dání lẹ́kọ̀ọ́ lórí ìgbésí ayé ọmọ ènìyàn ètò alálùbáríkà tí ń gbàsà ti ṣe Yorùbá lárugẹ káàkiri àgbáláyé gbogbo ilé pátá mo kí yín ẹ̀mọ̀ kó àfìdíbalẹ̀ níbẹ̀ ń ọ̀rọ̀ ìṣítí yín náà ló gbòde tó aláràgbà yìí dá fún gbogbo ọmọ aráyé ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó sì tún dání lẹ́kọ̀ọ́ lórí ìgbésí ayé ọmọ ènìyàn ètò alálùbáríkà tí ń gbàsà ti ṣe Yorùbá lárugẹ káàkiri àgbáláyé gẹ́gẹ́ bá a ti mọ̀ pé Yorùbá ló ní ká sọ̀rọ̀ ká fakò mọ́ òkun yọ Yorùbá ló ní ká pọ́n ní ilé pé lẹ́wà èdè ẹ dákun nǹkan fìdílé ká gbádùn ara ètò náà máa ń wáyé ní gbogbo ọjọ́ ajé láago 3 ọ̀sán tilẹ̀ Nàìjíríà tí sì tún máa ń wáyé láago 2 ọ̀sán tilẹ̀ United Kingdom o lórí 97.5 Sweet FM náà ni látọwọ́ ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọ lójú Elédùmarè náà ni mo ń ké sí ọkùnrin takuntakun tí ń ṣiṣẹ́ akin ọmọ Ìjẹ̀ṣà tó kúrà lú olóbì ìka àjẹfọ́ra oúnjẹ àlọ́mú ẹbẹ́ yín lọ́mọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ẹ̀yìn lọ́mọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé lọ́mọ ẹ̀rú ọwọ́ yín tí múnáró oko tẹ́nigbọ́lá nìyí ọmọ adúrówòjé nímọ̀ ọ̀dẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀ lóbi yìí bá wọn sọ̀rọ̀ níjẹ̀ṣà ẹ̀tẹ́ tí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ mọ́ gbé tó ta wa etí tẹ́ ẹ fi ń gbọ́ wa onídìí àbùkù nìkan yín ẹ̀ nídìí èrò ẹ̀yìn ètò ọ̀rọ̀ ìṣítí yín náà ni ẹ mọ́ gbọ́. ó ṣeun ọmọ mi Khalid Ayesina lẹ́gbọ́n yẹn òun náà ń bọ̀ wá bá mi lórí ètò láìpẹ́ èyí ni ká jẹ́ kí n mọ́ fi gbé àlejò mi pàtàkì wá sórí ètò. mi hallelujah torí mo jẹ́ dúdú.
ẹgbẹ́ ọṣẹ dúdú ni bó bá jẹ́ dúdú ni ẹjẹ́ máa wo lọ́ọ̀fù lójú Facebook lọ ó yẹ máa dá ránṣẹ́. Africa motherland ilé ní ilé jẹ́. DJ Murphy ẹ̀ka kúrò. Bro, I have my pride. Mo dúpẹ́ ẹlẹ́dàá tó dá mi ní dúdú. From north to south, from east to west of the African continent. Ẹ̀yin tèmi ẹ ṣé mo dúpẹ́. Gbogbo bó ṣe ń lọ náà ni mo rí ṣáyìn náà ń gbádùn bó ṣe ń lọ. Kárí ayé. Mo dúpẹ́ lọ́wọ́ orí. To be black is to be great. Mo gbà fún àwọn mi o. Nání. Àlejò wa pàtàkì lónìí. Àwọn náà ń bẹ ní agodo pẹ̀lú wa. Àyàn ni wọ́n. Ilẹ̀ Áfíríkà. Multi-talented ni wọ́n. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ rẹ̀ lé mú máa rí rọ́gà fún àwọn mi o. Màá gbé wọn wá sórí ètò báyìí. Màá gbé wọn wọlé. tó DJ Murphy ó yẹ bá mi gbé àwòrán àlejò wa sórí ètò. Olúwabùkọ́lá Adérónkẹ́ Ọláníyàn Afọlábí Ṣọ́pọ̀ wálé káàbọ̀ sórí ètò. Màmá mi Olódìṣọ́lá ní Màṣáun. So ẹ má jà ṣe fàájì ìgbàgbé nǹkan tá à ń lọ. Ayọ̀ ṣe wà ń bẹ̀. Ìlú làyàn fi ń wọlé. Ó yẹ àyàn ìlú tẹ̀ ń lù ú. Ó yẹ bá mi lù ú tán. Ẹ bá mi lù ú tán. Àyàn ó ti tó ó ti tó ó tó onílù àìmọ̀mọ̀ tó ná onílù á ṣe kí ni. Sí mo tún ti dé ibẹ̀ lójú orin tó tóbi rí. Káàbọ̀. Ètò ìjọba ló máa yẹ wọ́n. Káàbọ̀. Àwọn ọlọ́gbọ́n ló lè yé ìmọ̀ràn ló lè mọ̀ jẹ́ ẹni mo forí kọ. Mo ṣe bí kókó làgbọ̀n alágogo ní dùgbẹ̀dùgbẹ̀ ní gèrègbè. Káàbọ̀. Mo ṣẹlẹ̀ òun kékeré tó tóbi tó kò lè lóhùn agogo lẹ́nu. Bẹ́ẹ̀ni. Ọlọ́pàá ayé kan ò ní takoko orin méjì aṣọ bẹ́ẹ̀ ni mọ̀rọ̀mọ̀rọ̀ lè mọ iye kù bẹ́ẹ̀lẹ̀ láyé. Ẹ̀fọ́ òní mọ́jọ́ pé kò mọ̀mọ́ ya ẹ̀ṣọ́ lọ́rùn fanú láti yọ. Bẹ́ẹ̀ lè dìde kan ò ní mọ̀. Ǹjẹ́ èmi náà dé mo wọlé. Nítorí gbogbo mi bá balẹ̀ á nípa gbogbo wa ká nípa sówó ká nípa sọ́run. Bẹ́ẹ̀ lójú wa sì máa balẹ̀ dá sàràsà. Gbogbo kìtẹ́lẹ̀ gbèdé bá fò ó bá rí. Nínú ni ò mọ̀ ọdún. Bàdédà gbólóhùn bí ọ̀jẹ̀. Ǹjẹ́ èmi náà wọlé mo kó nílé mo kálejò n ò pé kólókó mọ́rò oko n ò pé kólódò mọ́ ń yẹ̀ náà. Ọmọ lójú Olódùmarè mo dé sórí ètò lónìí mo ṣe bí àyàn. Èmi náà fẹ́ wọlé mo ṣe bí àyàn. Àyàn àbínibí yàtọ̀ sábílítì. Ọmọ lójú Elédùmarè ọkú iṣẹ́. DJ Murphy ẹ kú iṣẹ́. Ẹ kú léla kí ara lé o. Tó ẹ káàbọ̀ ẹrìn wàhálà kérò ọ̀nà àbí. Bẹ́ẹ̀ni. Ẹ káàbọ̀ sórí ètò. Ìgbà fún àwọn bàbá mi kébì náà tó wọlé ìdí nìyẹn tí mo fi.
àyàn ṣé ẹ fẹ́ gba ètò mọ́ mi lọ́wọ́ ni èmi ló ń darí ètò èmi látọ́kùn ètò ṣé ẹ fẹ́ gbètò mọ́ mi lọ́wọ́ ni. ọ̀gá mi. ọwọ́ tàyín tó wá gbé wọlé gan kí n tiẹ̀ tó sọ nǹkan kan gan ẹ̀yin gan ti bẹ̀rẹ̀ sí ń tú kẹ̀kẹ́ àwọn èèyàn gan ti mọ ẹni tó ń bọ̀ lóòótọ́. kọ́ lè dùn náà ni. ọ̀dà ẹ̀yà ti bi pẹlẹbẹ ká mú ọ̀lẹ̀ jẹ ẹ bá kí gbogbo ara alẹ́ pátápátá nítorí wọ́n ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n ẹ bá kí gbogbo àwọn tí ń gbọ́ yín pátápátá àti káàkiri àgbáláyé ibikíbi tí wọ́n ti ń wò tí wọ́n ti ń gbọ́ yín. mo kí gbogbo ọmọ ìṣẹ̀dálẹ̀ Yorùbá tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wo atọ́kùn ètò lọ́wọ́lọ́wọ́ báyìí ojú tí ẹ fi ń wo wa kò ní fọ́. àmì àṣẹ Èdùmàrè. etí tẹ wá fi ń gbọ́ wa kò ní di. àmì àṣẹ Èdùmàrè àmì àṣẹ Èdùmàrè. ìṣojú owó ire ló máa ṣojú gbogbo yín. àmì àṣẹ Èdùmàrè. tó ní kíkún ẹ bá wa dá orúkọ yín ní kíkún. orúkọ tèmi ò ní Àyànwọlé Àyàntọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Àyàn àkọ́kọ́ Àyàn the first. Àyàn the first. Màmá mi olórí Ṣọlá Anímàṣàun ọbabìnrin ẹ̀rọ àkọ́kọ́ àwọn ọbabìnrin wọ́n ń kí yín láti Ilé Ifẹ̀ lọ́hùn wọ́n ní Àyàn galú àgbèyìn o wọ́n ní òkú ewúrẹ́ ti ń fọhùn gan bí èèyàn wọ́n lè káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ náà ni bàbá mi Prince Ọláwálé Àyìnlá láti Malaysia lọ́hùn àwọn ni wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ ọmọ Odùduwà pátápátá ní ìlú Malaysia àwọn náà kí yín káàbọ̀ sórí ètò. Àtinúkẹ́bùnmi Olúwayọ̀ṣe láti Amẹ́ríkà wọ́n kí yín káàbọ̀ sórí ètò. Fúnmilọ́lá Eunice Adéòkè láti Austria àwọn náà kí yín pé ẹ wo èrò tí ẹ pọ̀ tí wọ́n ń kí yín gan káàbọ̀ sórí ètò. Bàbá ní ká máa fi kíkí wọn ṣètò àníkòǹbì lónìí. tó Àyàn mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò bó tilẹ̀ jẹ́ wípé ó ṣe díẹ̀ kó tó di pa àárẹ̀ yín gbé wá àmọ́ ó yé wa náà. àdúgbò fọlọ́. tó ẹ jẹ́ ń bèrè wípé Àyàn ọmọ ìlú wo gangan ni yín. ọmọ Ìrágbìjí olókè méjì takọtabo lórí àgbà ẹ̀ka ti jí ilẹ̀ orúkọ ni mí. ẹ ti ń kira yín náà ni àbí kí n sọ pé kẹ́ ṣẹ̀ṣẹ̀ tú ara yín kì. ilé ẹ̀jẹ̀ náà ló wà ní olóòtú ẹ má bínú sí mi. ó yá oríkì tẹ́ ẹ kì lẹ́ẹ̀kan ẹ tún bá mi tú òkè. tó Ìrágbìjí olókè méjì takọtabo lórí àgbà ìkan ti yí lulẹ̀ ó kù kan. ìkan yí lulẹ̀ ó kù kan. ó kù kan bẹ́ẹ̀ ni. èèyàn ńlá la gbà lálejò lórí ètò lónìí Àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rérin ká sọ pé a rérin. tó ìlú bọ́lẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. ìlú ọba ni láti ìlú London. ìlú London lẹ ti ń bá wa sọ̀rọ̀ ó tó ọdún mélòó tẹ́ ẹ ti wà nílùú London. a máa rí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún. ọdún mẹ́ẹ̀ẹ́dógún. sẹ́yìn. Gàmbàrí yín jẹ díẹ̀ ló bì kéyìn ó tó pọ́n fa. ìjọ sàárè ọdún mẹ́ẹ̀ẹ́dógún. ọ̀dà iṣẹ́ wo làwọn èèyàn mọ̀ yín fún gan kí ni nǹkan tí àwọn èèyàn mọ̀ yín fún. èmi mọ̀ yín àmọ́ torí àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wá ń lé kí ni nǹkan tí àwọn èèyàn mọ̀ yín fún. iṣẹ́ ìlú lúlù orin kíkọ ijó jíjó ìgbé àṣà Yorùbá lárugẹ ni àwọn èèyàn mọ̀ mí. ìlú lílù orin kíkọ ìlú lílù orin kíkọ ijó jíjó gbogbo ẹ̀. àti àgbàṣàgà. ó dà ní ìṣẹ́jú àáyá ìyún seconds ní ìṣẹ́jú àáyá bóyá bí ìṣẹ́jú àáyá bíi méjì 2-3 seconds ẹ bá mi fi ìlú yẹn ẹ tún máa fi kí àwọn èèyàn kí wọ́n mọ̀ pé Àyàn ló wà lórí ètò. Àyàn mo gbọ́yún ó di pẹ̀kí ire gbogbo tẹ̀lé mi lẹ́yìn ó di pẹ̀kí kó pàdé mi lọ́nà ok kó pàdé mi lọ́nà ni. ire gbogbo pàdé mi lọ́nà ṣe àgbẹ̀ta bá ń lọ báyìí ire ni kó máa pàdé wa. èyí táwọn kan tó wà máa ń sọ kán ní kí ire àti àánú kó mọ tẹ̀lé wọn lẹ́yìn ńkọ́ ire náà lè tẹ̀lé mi lẹ́yìn àbíbò ni. ìyá bẹ́ẹ̀ olóòtú bẹ́ẹ̀ ni. ire gbogbo tẹ̀lé mi lẹ́yìn ire gbogbo pàdé mi lọ́nà.
sẹ́ẹ̀mù náà ní bí àṣà àwọn iléèwò ó dáa àyàn ẹ ṣeun ẹ kú ohùn ó tó ọdún mélòó tí ẹ ti ń lu ìlú yìí àbí ṣé wọ́n bí yín mọ́ ní àbẹ́ ẹ̀kọ́. àti inú oyún ni mo ti ń lu ìlú yìí. irọ́ o láti inú oyún wá. bẹ́ẹ̀ láti inú màmá mi. bóò ló ṣe á jẹ́ bẹ́ẹ̀. ìdí nìyí olóòtú iṣẹ́ yìí wá láti ọ̀dọ̀ bàbá mi. bàbá yín. bẹ́ẹ̀ni. èyí ó ní pé àjogúnbá ni. àjogúnbá ni. owó ìlú náà fi fẹ́ ìyá bàbá mi. owó ìlú náà fi fẹ́ ìyá bàbá yín. ọ̀rọ̀ kàǹkà ọ̀rọ̀ ńlá. èyí ó túmọ̀ sí pé kò sẹ́ni tí ọkọ yín ẹjogúnbá ni. àjogúnbá ni. láti inú oyún wá láti kékeré. bẹ́ẹ̀ni so ìgbà tí mo ti dé tí mo ti jẹ́ bí ọmọ ọdún 4-5 èmi náà ti gbé ìlú kékeré ni bàbá mi ti ṣe ìlú kékeré fún mi èmi náà gbé tẹ̀lé wọn lọ sóde èmi náà máa lu èyí tí mo lè lù. ṣé nǹkan tó wá sún yín débi ìlú lílù náà nù àbí ṣé bàbá fi dandan pé kẹ́ ẹ lùlù ni àbẹ́yìn ló kàn mọ̀ ló kàn wù yín lọ́kàn ara yín pé mo fẹ́ mọ lùlù jẹun o. ṣé mọ̀ pé nǹkan tí a bá ń ṣe lójoojúmọ́ ó máa ń di bárakú ni. iṣẹ́ ta ti nígbà tí mo ti wà bí ọmọ ọdún 4-5 tí mo ti ń ṣe ìgbà tí mo wá dé tí mo jáde iléèwé gíga so ẹ̀bùn yẹn ti wá ó ti bọ̀rẹ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ lára mi so gbogbo ìgbà yẹn ti máa ń gbọ́ àwo orin àwọn King Sunny Adé Ebenezer Obey Barrister Community èmi náà máa wò pé nǹkan táwọn onílù yẹn lù èmi náà máa lè lù. ẹ̀yin náà mọ̀ lè lù. fún di pàtàkì wá wò wípé iṣẹ́ ìlú talking drum wípé kò sí ẹ̀yà irú bẹ́ẹ̀ ta lè fi wé ní gbogbo àgbáyé wípé ó yẹ káwọn èèyàn mọ̀ ju bí báwọn èèyàn ṣe mọ̀ ní gbogbo àgbáyé so ìdí nìyí ìgbà tí mo ti dé ìlú ọba yìí a dúpẹ́ gbogbo oore tí Ọlọ́run ti ṣe nígbà tí gbé iṣẹ́ ìlú náà dé. níbi tí a ti gbé iṣẹ́ ìlú dé kó tó di pé ẹ tẹ̀síwájú àyàn kó tó di pé ẹ tẹ̀síwájú láti ìlú Dubai Adérónkẹ́ Zuliat Abdulsalam wọ́n kí yín láti ìlú Dubai lọ ni wọ́n ti ń gbọ́ yín Adérìntọ́ Abdulrahman Abọ̀lọ́rẹ́ láti Nàìjíríà wọ́n ní ká kí yín Bóníkẹ́ Kudrat láti Cairo wọ́n láwọn náà ń gbọ́ yín kétékété wọ́n ní kí yín tó níbi ìlú lílù yìí àyàn oríṣiríṣi ìlú wo lẹ lè lù. ó pọ̀. àbí gángan nìkan lẹ lè lù ni. rárá ó pọ̀. àwọn ìlú wo lẹ lè lù. mo lè lu àpàlà nítorí pé gángan tó ń sọ yẹn gangan kò fi bẹ́ẹ̀ sí gángan láyé mọ́. kò fi bẹ́ẹ̀ sí gángan láyé. àti àdàmọ̀. nítorí pé láyé ìjọ àwọn àgbàlagbà náà máa lu gángan ni wọ́n fi máa sọ pé àti rán mú gángan. kò ṣẹ̀yìn èékánná. àpàlà là ń pè mo lè lu àpàlà mo lè lu yáàlù mo lè lu àkúgbà. Àyàn Sodiq S.O. wọn láwọn ń gbọ́ yín láti Doha nílùú Qatar lọ kẹ́lẹ́ mọ̀ pé káàkiri àgbáńláyé ni wọ́n ti ń wò yín ni wọ́n ti ń gbọ́ yín tó Àyàn ní oríṣiríṣi ìlú ni àwọn lè lù DJ Murphy ní yàrá agbára lọ́hùn àwòrán Àyàn èyí tí wọ́n fún wa ẹ bá wa gbé sí ojú nígbà tí ẹ bá ń múra sílẹ̀ láti gbé sí ojú screen wa ẹ jẹ́ kí n béèrè ìbéèrè méjì lọ́wọ́ Àyàn kó tó rí bẹ́ẹ̀ gbé fídíò náà sí ojú screen wa. Àyàn mo rí pé ẹ ti káàkiri àgbáńlá ayé l'Amẹ́ríkà ní London ní o ní Germany ní ẹ ti lu àwọn ìlú káàkiri bó lẹ ṣe ṣe. tó adúpẹ́ fọlọ́run àdúrà bàbá àti màmá náà ló ń gbà. àdúrà bàbá àti màmá. bẹ́ẹ̀ ni àti pé iṣẹ́ téèyàn máa ń ṣe náà kéèyàn máa tẹpá mọ́. Àyàn ti pọ̀ láìmọye ọdún igba àádọ́ta gbogbo ọdún sẹ́yìn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ibi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé láti gbé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ wa yìí àti lùlùdé kò tí ì sí àyàn kankan tó tí ì ṣerú ẹ̀ rí
nílùú òyìnbó yìí. nílùú òyìnbó pátápátá. bẹ́ẹ̀ni kò lè sí àyàn kọ̀ọ̀kan tó tí ọlọ́run ti pọ́n lé tó gbogbo bí a ti bá níbèrè lórí ẹ̀ mi tó má tún ti ìṣáájú yín. àyàn àwọn ìlú wo lẹ ti dé ní pẹ̀lú ìlú lílù yìí lórí pàǹlùlù yìí náà àwọn ìlú wo lẹ ti dé kán ní kí wọ́n lè mọ̀ pé international drama lẹ́yìn kì í ṣe wípé ẹ̀yin kàn déédéé ń gbèlú ẹ̀ kàn déédéé ń lu àwọn ìlú wo lẹ ti dé ẹ bá dárúkọ ẹ̀. tabako nílùú yìí a máa wo Germany Spain Austria Dubai akasaleku kábíyèsí ọlọ́run o. so America Holland so kákàkiri bẹ́ẹ̀ yẹn. ayan Zula Best Ògúnbíyì Zula Best lórúkọ Ògúnbíyì wọ́n làwọn gbọ́ yín ketekete láti France lọ́hùn wọ́n làwọn ń kí ayan akànní. àmọ́ ìgbà wọn ti lùlù níbẹ̀ yẹn náà wọ́n ti ṣiṣẹ́ àṣàbílẹ̀ wa. bàbá mi Àkànní Ọmọnìyí láti ìlú Yankee láti ìlú Amẹ́ríkà àwọn náà ń kí yín náà ẹ wo ẹja fi kíkí lẹ́nà ẹja máa bẹ́tò lọ ẹlẹ́ẹ̀tì káàkiri gbogbo Yúróòpù gbogbo lóríṣiríṣi ìjẹ́ ẹ ti láwọn tẹ́ ẹ ti kọ́ ní ìlú lílù yìí. wọ́n pọ̀ dáadáa àmọye ara nǹkan tí Ọlọ́run ti gbé ipasẹ̀ mi tọ́lọ́run ti ṣe lórí ìlú láti gbé débi tí ò ti dé rí náà gbogbo àwọn òyìnbó oríṣiríṣi mo ti lù fún nílùú yìí ní mo dẹ̀ ti kọ́ nílùú so mo ti abálẹ̀ ń kọ ilé ìwé tí mo ti lọ bá wọn ṣiṣẹ́ tí mo ti kọ́ wọn nílùú yìí a máa rí ìgbà mẹ́ta. ìyẹn ni pé ẹ tún lọ ń kọ́ àwọn èèyàn ní bí wọ́n ṣe ń lùlù ní ilé ìwé. bẹ́ẹ̀ni. tí ìṣe pé ìṣẹ̀lẹ̀ kan ń lù lásán ẹ tún ń kọ́ wọn bí wọ́n ṣe ń lù ní ilé ìwé gíga. bẹ́ẹ̀ni. oríṣiríṣi náà la máa kọ́ ìkó ń ṣe ìlú lúlù nìkan gan ni mò ń ṣe àti gbogbo àṣà ìbílẹ̀ àti ijó àti ìtàn àbí àlọ́ àpamọ̀ káwọn ṣẹ̀kẹ̀rẹ̀ bá a ṣe ń túlù ṣe bá a ṣe ń ṣe gbogbo ẹ̀ náà là ń ṣe. àyàn ṣé wọ́n sì ń san owó gidi fún yín pẹ̀lú ìlú lílù ìwà yìí. pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n ń pe agbègbè kan bíi tó ń pè ní local government ní Kòsọ̀fẹ́ nílùú Èkó. orúkọ yẹn lèmi ń jẹ́ torí mi ò iṣẹ́ bàbá mi ni mo láti ṣe láṣìlá ni. bẹ́ẹ̀ni àṣelà eyín òun ni pé àyàn ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀yẹ̀ ni pé báwọn àgbà ṣe mọ́ ń pálòwe wọn á ní òòṣà tá a bá ń ṣe bàbá ti ń lé ọmọ kéékèèké ìdí rẹ̀ òòṣà náà ó padà parun ni àmọ́ bàbá yín kò wọ́n lé yín gbà tí àwọn ń ṣe òòṣà tiwọn òun ló jẹ́ kẹ́yìn náà kẹ́lẹ́ ní àǹfààní láti máa bá wọn bọ́ ní ìsìn. ọ̀dà àyàn a rí àwọn eléèbó àwọn aláwọ̀ funfun tí wọ́n àwọn náà ń jó ijó àyàn tí wọ́n ń jó ṣé wọ́n gbọ́ tẹ́ ń sọ ni àbí bò ni sáwọn náà gbọ́ lù ni. wọ́n pọ̀ ṣùgbọ́n bí tó ṣe bí òwe ẹlẹ́bàá ṣe pé ẹ̀dẹ́ la máa ń bá gbé àdúrẹ́kọ̀ ẹ̀kọ́ àgbà tó bá lájọ́ bá dẹ̀ ṣe páṣọ ẹ̀ la máa bá gbé. bẹ́ẹ̀ni ẹ̀kọ́ àgbà ẹ bá gbé kínní yìí pé wúrà àti fàdákà ni o ẹni tó bá fẹ́ gbélé lọ́wọ́ òun náà ga gẹ́gẹ́ bí wúrà àti fàdákà. so ìgbà tẹ́lẹ̀ mi ti dé ìlú yìí ara àwọn iṣẹ́ tí mo ti ṣe nìyẹn mi mọ̀ bóyá bí tẹ bá fẹ́ mi mọ̀ bóyá ní ìbéèrè débi pé àwọn wo mo ti ṣeré fún mi tí mo kì í má ti. ó yá ẹ sọ àwọn wo lẹ ti ṣeré mo tún yín lẹ ó yá ẹ sọ. nínú àwọn tí mo ti ṣeré fún nílùú yìí ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ká má fi ègbò lé síta ní Abubakar olórí orílẹ̀-èdè wa tẹ́lẹ̀. ààrẹ ìgbà kan Olúṣẹ́gun Ọbásanjọ́ Bùkọ́lá Sàràkí àwọn títí wá sí gọ́fúnà Arẹ́gbẹ́ṣọlá. ó ti tó ìfẹ́ dárúkọ mọ́ ó ti tó. kúnyìn ṣe mọ̀ pé onílù àkọ́kọ́ tó kọ́kọ́ lù láàfin ọba rẹ̀ nìyí. ní ìlú òyìnbó ń bí kúnyìn kan náà tó wà lórí. ẹ tún lùlù fún Queen of England náà. ní ààfin ọba gangan. akasaliku àyàn ẹ ti ní jìnnà sẹ́ẹ̀ni mọ́ mú mi lọ́wọ́ báyìí èmi náà wà á kọlù dandandandan ó di dandan kí n wá kọlù báyìí. ó dà àyàn kó tó pé mo ṣe ojú òpó lẹ̀ fún àwọn èèyàn kí wọ́n pè yín wọlé tí wọ́n bá ní ìbéèrè méjì mẹ́ta
àbí mẹ́rin tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín àwọn kan sì lè tún fẹ́ gbóríyìn fún yín náà fún iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe kó tó pé mo ṣí ojú òpó lẹ̀ alàgbà ká lè mọ̀ wípé òjíṣẹ́ ọlọ́run àwọn náà ń wo ètò yìí alàgbà ẹ̀rí ògo Cairo làwọn wà àwọn kí yín Ọlájídé Bùkọ́lá Comfort wọ́n kí yín Mercy Eve wọ́n kí yín Ṣóẹ̀tàn Ṣẹ́gun JP láti ìlú Qatar àwọn náà wà lórí ètò pẹ̀lú wa DJ Murphy ẹ bá mi fi fọ́nrán àwòrán àyàn ẹ bá ń gbé sí ojú screen wa kí a sáré wò àyàn àkọ́kọ́ àyàn the first ẹ mọ́ bínú àyàn the first ká sáré wò láàrin ìṣẹ́jú méjì kó tó di wípé a tẹ̀síwájú pẹ̀lú ètò táwọn. Kí wọ́n rí èyí tẹ́ gbé kò ń bẹ̀ yẹn tá a ti lè rí àyàn dáadáa ó dẹ́ bá ń gbèsè ẹjọ́. àyàn lẹ́wọ̀ yẹn orúkọ èyí tó ń wò wá tó ń wo screen wa pátápátá nílé iṣẹ́ ọwọ́ tí àyàn ń ṣe náà nìyẹn wò àyàn pọ̀.
tó adúpẹ̀pẹ̀ òkun iṣẹ́ ọwọ́ bàbá àyàn the first òun náà ni ẹ ti rí yẹn kì í dùn ó pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge kó tó di pé a lọ mo fi bàbá àyàn lẹ̀ lórí ètò yìí náà mo mọ̀ bẹ́ẹ̀ ń gbádùn wọn àmọ́ ṣe mọ̀ wípé kò sí nǹkan tó níbẹ̀ náà tí kì í tán àwọn nọ́mbà tí ẹ lè pè bẹ́ẹ̀ bá fẹ́ bá bàbá àyàn sọ̀rọ̀ lórí ètò òun náà lẹ ti ń wò tó ti ń kọjá ní ojú screen yìí yẹn ẹ lè pè sórí +44 20 35 19 76 11 lẹ́ẹ̀kan sí +44 20 35 19 76 11 nọ́mbà kejì tẹ́ ẹ lè pè sí ní +44 7555 988 739 bẹ́ẹ̀ bá wà nílùú US náà tẹ́ fẹ́ pè wá wọlé +131 520 354 98 mo ṣí ojú òpó lẹ́bẹ̀ẹ́ bá nìkan méjì mẹ́ta tẹ́ ẹ fẹ́ bá bàbá àyàn sọ ẹ lè fẹ́ kí wọn ẹ sì lè fẹ́ gbóríyìn fún wọn náà mo kí Adénìkẹ́ Aládésanmí láti ìlú Houston Texas lọ́hùn ni wọ́n ti ń kí àyàn pé ẹ kú iṣẹ́ Olúṣọlá ó Àjàyí àwọn náà ń kí àyàn lẹ́ẹ̀kan sí àwọn nọ́mbà tí ẹ lè pè bẹ́ẹ̀ bá fẹ́ pè wá wọlé sórí ètò +44 7555 988 739 bẹ́ẹ̀ bá wà nílùú US +1315 20 35 498 bó jẹ́ pé orí WhatsApp náà lẹ fẹ́ pè sí àbí ẹnìkan bí ìtẹ̀fẹ́ bá wà sọ lórí WhatsApp ẹ lè pè sórí +44 744 072 1923 lẹ́ẹ̀kan sí +44 744 072 1923 ẹjá mọ bẹ́tò bọ̀ bàbá àyàn ẹ kú ohùn látàárọ̀. kí n gan olóòtú. tó ibi abẹ́tòdé àwọn kan wà tó jẹ́ wípé ìyìn tá à ń sọ lọ ni pé a rí àwọn aláwọ̀ funfun èbó aláwọ̀ funfun tí wọ́n ń jó sí ìlú yín. bẹ́ẹ̀ni. aníbò ni ó ṣe jẹ́ sáwọn náà gbọ́ nǹkan tí ẹ̀ ń lò ní àbí wọ́n kàn ń lo àbọ̀ kàn ń fetí sí i. wọ́n mọ̀ gbọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín olóòtú ó ní wípé kò sí èdè tí èmi ò lè fi ìlú sọ. ìyẹn ni pé kò sí àrà tẹ́ ẹ̀ lè fi ìlú dá. pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àṣẹ àwọn bàbá wa. so gbogbo àwọn tó ń jó yẹn kó tó wípé ẹgbẹ́ òyìnbó dìde ọjọ́ sínú Yorùbá á ní nǹkan tó ti wú lórí. bẹ́ẹ̀ ni. ká kó tó di pé tábà fẹ́ bẹ̀rẹ̀ eré àkọ́kọ́ múlù mi èdè tán tí àkọ́kọ́ àdé tú fún wọn nígbà tá a ti tú fún wọn àwa àtúwá lù yẹn padà àwọn kan náà máa tún fẹnu sọ padà bí nǹkan tẹ́ ẹ sọ lélẹ́yìí. ọ̀dà lẹ́yìn ìgbà yẹn ẹ̀mọ́ gbọ́ olóòtú. ó wù ní ajẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fa ọ̀nà fún òjẹ́ nítorí àkókò wa bàbá àyàn kí ni ìmọ̀ràn yín fún àwọn tó jẹ́ wípé àwọn náà ní irú tálẹ́ǹtì tẹ́ ẹ ní wọ́n fẹ́ dàbí tiyín kí ni ìmọ̀ràn yín fún wọn. ìmọ̀ràn ni wípé àkọ́kọ́ kí ẹnikẹ́ni tó wá gbé ìlú kọ́rùn wọ́n gbìyànjú láti ka ìwé nítorí pé ojú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń wo àwọn onílù ni pé ojú alágbe. ojú alágbe tí ì ṣe bẹ́ẹ̀. tí ó lè kàwé ẹni tí ó kàwé kúrúǹtù. ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe ń sọ kò sí ìwé ìròyìn nílùú yìí tí wọ́n ti kọ́ nípa mi. kò sí ẹ̀rọ amóhùnmáwòrán kankan tí mi ti sí ń bẹ̀ tó fi dórí CNN. bẹ́ẹ̀ bá kàwé mọ́ nǹkan tó ń ṣe tó dẹ̀ mọ̀ṣẹ́ tó ń ṣe tó dẹ̀ tẹra mọ́ síbi tó ní bẹ́ẹ̀ ọ̀dẹ́ kí n máa fi ìwọ ọmọlúwàbí pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ ni ìwà ọmọlúwàbí ṣe pàtàkì ó ṣe kókó. bẹ́ẹ̀ni. èyí ni pé gbogbo nǹkan tí a bá ń ṣe nílé ayé yìí kó fi ìwà ọmọlúwàbí kó fi kún un. àṣírí tẹ àwọn nǹkan tí ẹ fi ń ṣe tí bàbá fi ń jẹ ní tábà fi ń jẹ̀kọ èyí ò ní pé abẹ́ ewé ló wà. ọ̀dà ìmọ̀ràn yín fún gbogbo Yorùbá lápapọ̀ ní tilé toko nílé àti lẹ́yìn odi kí ni ìmọ̀ràn yín fún gbogbo wọn pátápátá.
ìmọ̀ràn wa ni ìmọ̀ràn mi fún gbogbo ọmọ Yorùbá ni wípé kò sí àṣà kankan tó jù tó àṣà Yorùbá. Ẹ má jẹ́ ká fojú ẹ̀ gbolẹ̀ rárá, ẹ jẹ́ ká gbé lárugẹ, ẹ jẹ́ ká gbé sókè. Nítorí pé tá a bá wo àìmọye àwọn aláwọ̀ funfun wọ́n ti wá sí ìlú Yorùbá, ilẹ̀ Yorùbá tí wọ́n ti wá ń kọ́ nípa àṣà ìbílẹ̀ wa. Ẹ jẹ́ káwa gan náà kó ká gbé lárugẹ. Ó jẹ́ nǹkan tó ṣe láàánú púpọ̀ pé ní ìlú Nàìjíríà sí ọ̀pọ̀lọpọ̀ sọ Yorùbá sọ́mọ mọ́, wọn ò gbọ́ Yorùbá mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́ Yorùbá mọ́, wọn ò gbọ́ èdè Yorùbá mọ́. Wọ́n kì í sọ fáwọn ọmọ wọn. Ọjọ́ kò dìwé lọ́wọ́ rárá. Kò dìwé tó ń kà lọ́wọ́. Ọlọ́run á wà pẹ̀lú wa. Àṣà tó dùn, àṣà tó ṣe é mú yangàn láwùjọ ni àṣà Yorùbá. Bàbá yàn ẹnìkan kí yín ọmọ bó ni wọn ṣe ń pè àwọn ọmọ elédè kejì ní ìlú wa nílùú Nàìjíríà náà ní àti ìlú ilẹ̀ Ìgbò lọ́hùn-ún àmọ́ ó gbọ́ èdè yín ó gbọ́ èdè wa tátàtátàtà ṣùgbọ́n ìlú Philippines ló ń gbé nílùú Manila lọ́hùn bó ṣe lọ́ọ́ bàbá àyàn ní ń bọ̀ lórí ètò òun náà jẹ́ ẹni tó fẹ́ràn ìlú náà ló lóun darapọ̀ mọ́ ó wà lórí ètò pẹ̀lú wa Lord Jimoh ló pe orúkọ ara rẹ̀ láti Philippines lọ́hùn àwọn náà díje làwọn o oríṣiríṣi ẹ̀rọ làwọn náà ń tẹ̀ lóríṣiríṣi tó ẹ ṣeun bàbá àyàn nítorí pé àpèyìn ẹ jẹ́ wa. àdúgbò fọlọ ẹyin dẹ ṣe kí olóòtú. iwájú ni ọ̀pá ìbí tí yóò mọ rí sí o ẹ mọ rí ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ tí ń lù ú yóò mọ dún. ẹ̀yin náà ẹ̀gbà náà ló pálọ̀ tó gbogbo ìlú tí elégbèje gbogbo igi tí elégbèje bá fọwọ́ bà bí dídún ló ń dún dídún ní òmò ọdún pẹ̀lú àṣẹ Èdùmàrè. àmín olúwadé máa fẹ́yìn náà ṣe olóòtú. tó báwọn èèyàn bá ní nǹkan méjì mẹ́ta tí wọ́n fẹ́ bá yín sọ ibo ni wọ́n lè pè yín sí. tá bá ti pè mí sí orí ní pàtàkì jùlọ. ṣé ẹ̀rọ alágbèékalẹ̀ fẹ́ fún wa ni àbí Facebook àbẹ̀wò. má jẹ́ sọ wípé kí n fún ọ ní orúkọ tó jẹ́ pé tá bá ti lọ sí orí afẹ́fẹ́ jẹ́ pé ìyẹn ló máa àti nọ́mbà àti gbogbo ẹ̀ tí wọ́n á rí orúkọ àyàn the first yìí ìtẹ́ ṣe kọ́ yẹn sórí flyer yẹn wọ́n bá ti lọ sórí ẹ̀rọ afẹ́fẹ́ bóyá Facebook ni o bóyá kan ni bóyá Instagram ni o kọ́kàn type ẹ̀ síbẹ̀ wọ́n á gẹ̀tì níbẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n fẹ́ gba nọ́mbà náà +44 7. ẹ fẹ̀lẹ̀ pé +447. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ìgbé àtọ́kùn +44 7 9 5 6 956 48 21 48. lẹ́ẹ̀kan sí ẹ bá wa tún pé. +44 79 56 48 21 48. tó nọ́mbà bàbá àyàn nìyẹn bẹ́ẹ̀ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ àyàn the first àwọn ni agbéwá sórí ètò lẹ́yìn tí a ti ń fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ tá a ti ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ mo lérò wípé ẹ gbádùn wọn bí òyìnbó ti gbádùn sìgá nọ́mbà wọn nìyẹn bẹ́ẹ̀ bá fẹ́ pè wọ́n síbi ayẹyẹ bóyá ẹ fẹ́ ṣe kọ́nsáàtì ni ẹ fẹ́ ṣe òkú àgbà ni ẹ fẹ́ ṣe ìnáwó ni bó ṣe ìyàwó bó ṣe ẹ fẹ́ sọmọ lórúkọ ni bó dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ ṣe cultural display lóríṣiríṣi kò sí tí bàbá àyàn ò ní dá yín lóhùn bẹ́ẹ̀ bá ṣáà ti pè wọ́n sórí aago wọn owó wọn ò pọ̀ wọn ì gbowó dúpọ̀ lọ́wọ́ ọ̀yàn ẹ mọ̀ jẹ́rú ọba yẹn wọ́n ní kò síbi táwọn ò lè lọ gbogbo àgbáyé pátápátá ọ̀dà ẹ ṣeun bàbá àyàn ní abala àṣà wa lórúkọ olóòtú olùdarí àti aláṣẹ iléeṣẹ́ Sweet 97.5 FM ní a kí yín pé ẹ ṣeun torí pé a pè yín ẹ jẹ́ wa lórí ètò ṣé ẹ bá pè yín gbà míì ṣé ẹ dá wa lóhùn. kẹ́kọ̀ọ́ ní aago méjì o aago kan òwúrọ̀ máa jẹ́ yín o. yóò dára fún wa ẹ ṣeun adúpẹ́ àjíǹde ara ó mọ̀ ẹ́ jẹ́. àmì ẹ ṣeun gan tó máa fún yín ṣe o. ó dàbọ̀. iléeṣẹ́ Sweet FM ò ní jóná o. àṣẹ Ìdùmarè. ọpọlọ tẹ̀yìn náà kò ní yòrò. àṣẹ Ìdùmarè. ọlọ́pàá máa fún ṣe wa máa gbé ń ga o. àṣẹ Ìdùmarè. ẹ ṣeun gan o dúpẹ́ dúpẹ́ o. àṣẹ Ìdùmarè ó dàbọ̀. ẹ ṣe gan o dàbọ̀.
wọ́n fìdí balẹ̀ níbẹ̀ ń ọ̀rọ̀ ìṣítí yín náà ló gbòde tó aláràgbà yìí dá fún gbogbo ọmọ aráyé ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó sì tún dání lẹ́kọ̀ọ́ lórí ìgbésí ayé ọmọ ènìyàn ètò alálùbáríkà tí ń gbàsà àti ìṣe Yorùbá lárugẹ káàkiri àgbáláyé gẹ́gẹ́ bá a ti mọ̀ pé Yorùbá ló ní ká sọ̀rọ̀ ká pakò mọ́ òkun yọ Yorùbá ló ní ká pọ́n ní ilé pé lẹ́wà èdè ẹ dákun ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ara wa ètò náà máa ń wáyé ní gbogbo ọjọ́ ajé láago 3 ọ̀sán tilẹ̀ Nàìjíríà tí sì tún máa ń wáyé láago 2 ọ̀sán tilẹ̀ United Kingdom o lórí 97.5 Sweet FM náà ni látọwọ́ ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọ lójú Elédùmarè náà ni mo ń ké sí ọkùnrin takuntakun tí ń ṣiṣẹ́ akin ọmọ Ìjẹ̀ṣà tó kúrà lú olóbì ìka àjẹfọ́ra ń di àlọ́mú ẹbẹ́ yín lọ́mọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ẹ̀yìn lọ́mọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé lọ́mọ ẹ̀rú ọwọ́ àyín tí múnáró oko tẹ́nigbọ́lá nìyí ọmọ adúrówòjé mímọ́ ọ̀dẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀ lóbi yìí bá wọn sọ̀rọ̀ níjẹ̀ṣà ẹ̀tẹ́ tí bẹ́ẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ́ gbé tòótá wa etí tẹ́ ẹ fi ń gbọ́ wa onídìí àbùkù nìkan yín ẹ̀ nídìí èrò ẹ̀yìn ètò ọ̀rọ̀ ìṣítí yín náà ni ẹ mọ́ gbọ́. ó ṣeun Khalid Àyànṣínà orí mi máa ń wú bí bá ti lè ń gbọ́ bó ṣe ń pè mí wọ̀n ní 9-10 orí mi máa ń wú àwọn ṣẹ́ ìgbàgbé ètò tó kàn báyìí abala ọ̀rọ̀ ìṣítí náà èyí tí a mọ̀ tí wọ́n ń ṣíra wa létí tí a mọ̀ ń bára wa sọ ẹjẹ́ á sáré sọ nǹkan 2-3 kó tó lè bá a lọ lórí ètò àròjọ múso lókùn bẹ́ẹ̀ bá fẹ́ pè wá wọlé ẹ ní sùúrù díẹ̀ ká sáré ṣe ètò ká sáré sọ ọ̀rọ̀ ìṣítí kó tó di pé ẹ pè wá wọlé màá ṣí ojú òpó lẹ̀ fún yín bó bá tó àkókò ká bára wa sọ ọ̀rọ̀ ìyànjú tí a máa ń bára wa sọ DJ Murphy ní yàrá àgọ́dọ̀ lọ́hùn ọ̀rọ̀ ìṣítí lètò ètò ní ọ̀rọ̀ ìṣítí. DJ Murphy ọ̀rọ̀ ìṣítí lètò ọ̀rọ̀ ìṣítí. So gẹ́gẹ́ bí mo ti máa ń sọ lórí ètò ọ̀rọ̀ ìṣítí ṣé àmọ̀ wípé nǹkan tá a gbé ètò ìkàlẹ̀ náà fún ni pé ká fi kọ́ra wa lọ́gbọ́n ká bára wa sọ nǹkan 2-3 èyí tó lè tú ayé wa ṣe báwa òbí bàbá ti ń kọ́ra wa lọ́gbọ́n bẹ́ẹ̀ náà ni kí àwa tá a jẹ́ ọmọ náà ká mọ̀ kọ́gbọ́n oríṣiríṣi ọ̀nà náà ló wà tó jẹ́ wípé a lè fi kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ àwọn ọ̀nà tó fi lè kọ́ àwọn ọmọ rẹ ní ìjánu bó ṣe lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ kó o kó wọn ní ìjánu bó ṣe lè tọ́ wọn tí wọ́n ó fi yàn tí wọ́n ó fi yanjú nílé ayé àwọn ẹ̀kọ́ wo ló lè kọ́ wọn tó jẹ́ wípé àwọn náà yóò fi di ẹni iyì láwùjọ ẹ̀kọ́ ọmọ bẹ̀rẹ̀ láti ọjọ́ tí a ti bí i sílé ayé pàápàá bó bá ṣe ń dàgbà láti ọmọ ọwọ́ títí tí yóò fi di àgbàlagbà tàbí kí n sọ wípé láti ọmọ ọwọ́ tí ò fi máa rákòrò tàbí tí ò fi di àgbàlagbà láwùjọ kíkọ́ ọmọ ṣe pàtàkì ó ṣe kókó pàápàá bí ó ṣe lè kóra rẹ̀ ní ìjánu ìwọ tó jẹ́ òbí ní láti kọ́kọ́ o ní láti kọ́kọ́ jẹ́ àwòkọ́ṣe kí ọmọ rẹ tó lè ní ipa nínú rẹ̀. ìwọ gangan fúnra rẹ ni yóò jẹ́ àpẹẹrẹ fún ọmọ rẹ nítorí pé ohun tó o bá ṣe ni yóò ṣe gbogbo ìtọ́sẹ̀ rẹ ni yóò máa tẹ̀lé
tí ìwọ tó jẹ́ òbí ọmọ tó bá kóra rẹ ní ìjánu, àwọn ọmọ rẹ náà yóò kọ́ láti ara rẹ bí wọ́n ṣe ń kóra ẹni ní ìjánu. èyí ni yóò jẹ́ ohun ìkìlọ̀ tàbí ìṣesí tí wọn yóò máa fi ojú rí, tí kìí ṣe wípé wọ́n máa fi etí gbọ́. ìjọra nínú ẹbí kò gbọ́dọ̀ jẹ́ nípa ti ojú nìkan tàbí nípa ti ìfarahàn nìkan. àwọn ìhùwàsí àti ìṣesí kan ní láti wà tí yóò tọ́ka sí bí ọmọlúàbí lára ọmọ náà tàbí nínú ẹbí náà. kọ́ láti fi àyè àṣìṣe sílẹ̀ láwùjọ tí àwọn ọmọ rẹ bá wà, nítorí wípé nípa èyí ni wọn yóò fi mọ ìyàtọ̀ láàrin ohun tó yẹ kí wọ́n ń ṣe àti ohun tí kò yẹ kí wọ́n ń ṣe. nígbà tí ọmọ kékeré bá ṣe àṣìṣe tí òbí rẹ̀ sì kọ́ bí ó ṣe ṣe, nígbà náà ni ọmọ kékeré lè mọ bí ó ṣe lè kóra rẹ̀ ní ìjánu. o lè gbìyànjú láti ṣe àṣìṣe kó o tún àtúnṣe rẹ̀. gbìyànjú láti ṣe àṣìṣe kan kó o sì ṣe àtúnṣe rẹ̀. jẹ́ kí àwọn ọmọ rẹ rí wípé àṣìṣe yìí dùn ọ́ gidi, àmọ́ gbìyànjú láti ṣe àtúnṣe rẹ̀ kíákíá. tó o bá ṣubú, dìde kíákíá. nípa ṣíṣe èyí ni àwọn ọmọ wa yóò máa ti ara wa kọ́ ẹ̀kọ́ gidi. nítorí wípé ó ti rí bí dádì àti mọ́mì ń ṣe àṣìṣe ṣùgbọ́n wọ́n ṣe àtúnṣe kíákíá. a ní láti jẹ́ kí àwọn ọmọ wa ní ìmọ̀ àbájáde ohun tí yóò tẹ̀lé ìpinnu wọn. kíkọ́ra ẹni ní ìjánu wà ní ṣísẹ̀ntẹ̀lé. fi àyè sílẹ̀ fún ọmọ rẹ láti kópa nínú ẹbí. nípa èyí ni wọn yóò ti kọ́ ojúṣe àti mímọ̀ ọ́n ṣe. jẹ́ kí wọ́n mọ̀ nípa àṣà àti ìṣe, iṣẹ́ ilé àti àwọn ohun tó yẹ ní ṣíṣe. nígbà tó o bá ń ṣe ìgbáradì fún wọn láti di àgbàlagbà, a lè ní kí wọ́n bá wa ṣe ìṣirò àwọn nǹkan tí a fẹ́ lọ lò nínú ilé, yálà nínú ilé ìdáná ni tàbí ní yàrá ní ìyẹ̀wù, ẹ jẹ́ n pè ní ìyẹ̀wù. a sì tún lè ní kí àwọn ọmọ wa kí wọ́n wá tọ́jú àwọn nǹkan ọ̀sìn níwọ̀n ìgbà tí wọ́n bá ṣáà ti kópa nínú àwọn nǹkan ilé. jẹ́ gẹ́gẹ́ bí òbí fún àwọn ọmọ rẹ, má ṣe fi ọwọ́ ra wọn lórí tàbí kó o kẹ́ wọn jù. kọ́ wọn bí ó ṣe yẹ kí o kọ́ wọn, kí o sì tọ́ wọn sí ìlànà Ọlọ́run. àsìkò tí wọ́n wà léwe kì í ṣe àsìkò tó o lè fi ọwọ́ ra wọn lórí. jẹ́ kí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù àwọn tó jù wọ́n lọ àti ìbẹ̀rù ìwọ òbí wọn. ìwé mímọ́ ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. rántí wípé ọmọ tí a kò kọ́, tí a ń kọ́lé, òun náà ni yóò gbé ilé tí a fi owó kọ́, òun náà ni yóò gbé ìta. ọmọ wa ò ní gbé ilé tí a fi owó kọ́ tàbí láṣẹ Èdùmàrè. ìgbà mìíràn ẹ̀wẹ̀, bí o bá ṣèlérí fọ́mọ rẹ, rántí mú ìlérí náà ṣẹ. má ṣe ṣe ìlérí asán, o sì tún gbọ́dọ̀ dẹ́rù bà wọ́n jù. èyí ni yóò jẹ́ àdéhùn láàrin ìwọ àti àwọn ọmọ rẹ. rẹ́rìn pẹ̀lú wọn, wo ẹ̀rọ móhùnmáwòrán pẹ̀lú wọn, wọlé lásìkò. bó o bá ṣe ń ṣe gbogbo èyí pẹ̀lú wọn, rántí wípé o ní àwọn nǹkan kan tó o fẹ́ ṣe náà. ṣùgbọ́n má ṣe gbàgbé wípé o ní iṣẹ́ púpọ̀ láti ṣe gẹ́gẹ́ bí òbí. ìwọ òbí tó ń gbọ́ mi, rántí wípé ilé tí a fi tọ́mọ èrè ní òwò gbẹ̀yìn. tiwa kò ní rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. olórin kan ló sọ wípé ọmọ mi ṣeun rere, tìẹ yóò dára. ọmọ mi gbọ́ tèmi, tìẹ yóò dára. nítorí gbogbo nǹkan tí o bá fetí sí
tí n bá kọ́ òun náà ni yóò wúlò fún ọ ní ọjọ́ iwájú. Ẹ gbọ́ bí olórin ọmọ mi ṣeun rere tìẹ yóò dára, ọmọ mi ṣeun rere gbọ́ tèmi. Gbàdúrà fún mi, bàbá mi máa ṣeun rere, gbàdúrà fún mi. Ọmọ tẹ́ bá wíwà burúkú wá ní ìyá rẹ̀ lọ́wọ́. Ọmọ tẹ́ bá wíwà burúkú wá ní bàbá rẹ̀ lọ́wọ́. Ìyá mi fọ̀nà tó dá mi láyé, bàbá mi fi wá tó dá mi láyé. Ayé tí mo wà yìí kò máa yé mi o. Ẹ̀yin ni Ọlọ́run kejì mi láàyè. Ìyàwó ẹ̀ ṣeun rere ni wọ́n dára. Ọmọ mi ṣeun rere nítorí pé kó lè dáa fún ọ náà ni. Wọ́n dára. Ìwọ bí tó ń gbọ́ mi rántí wípé ilé tí a fi tọ́mọ ẹ̀rì ní òwú gbẹ̀yìn. Tiwa kò ní rí bẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo wa pátápátá la ó jèrè ọmọ wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba mi Èdùà. Ẹ̀yin tẹ̀sí ń wojú ọmọ, tẹ̀ ń wojú Ọlọ́run fọ́mọ. Ọmọ rere, ọmọ alálùbáríkà lọ́lọ́run ọba mi Èdùà yóò fi ta yín lọ́rẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọmọ tí ò kẹ́yìn yín, ọmọ tí ò bá yín kalẹ̀, tí ò wọlé dè yín pẹ̀lú àṣẹ Èdùmàrè. Nínú ọdún 2017 àní fọwọ́ wa gbọ́mọ sin pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba mi Èdùà. Ẹ bá ń ṣàmì kẹgbẹ́ tó àdúrà mi gbòyìn tẹ̀ ń gbọ́ mi pátápátá. Bàbá mi máa ṣeun rere, gbàdúrà fún mi. Ọmọ tẹ́ bá wíwà burúkú wá ní ìyá rẹ̀ lọ́wọ́. Ọmọ tẹ́ bá wíwà burúkú wá ní bàbá rẹ̀ lọ́wọ́. Ìyá mi fọ̀nà tó dá mi láyé, bàbá mi fi wá tó dá mi láyé. Mo ní kí n sáré jù yẹn náà sí ní àbíbò lẹ ṣe rí sí. Mo wà yìí kò máa yé mi wá. Ẹ̀yin ni Ọlọ́run Gbogbo àwa tá a jẹ́ ọmọ ká dàgbà ká dògbò. Ẹ̀yin ìyá wa náà kẹ́ ẹ jèrè wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. ìyàwó ẹ̀ ṣeun. Ọ̀rọ̀ ìṣítí tòní náà ni mo mú wá ṣe tí gbọ́ yín yẹn. Ìyàwó ẹ̀ ṣeun rere. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe máa ń darí náà nìyẹn lọ́sọ̀ọ̀sẹ̀. Bàbá mi DJ Murphy nílé agbára lọ́hùn-ún. ìyàwó ẹ̀ ṣeun rere. Ó yẹ jẹ́ kí n sáré ṣe fàájì díẹ̀ náà kó tó di pé a lọ lórí ètò lónìí. Ẹ ṣáà mọ̀ pé abala tó kẹ́yìn ètò náà làwà tá a ti mọ́ ń bára wa ṣe fàájì. Ó yá kó tó pé mo. Adébísí Victoria ọ̀gá ń pọlọ̀ ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò ní ẹ káàbọ̀ àmọ́ ẹ ṣe àìsíwọ̀lú yín. Mo ń fi àkókò yìí mo fi ń kí bàbá mi ọ̀nàrẹ́bù ìjọba òní DJ Murphy ẹ bá mi ká kíní ẹ̀ kúrò. Mo kí bàbá mi ọ̀nàrẹ́bù Edward ìjọba òní àwọn ti Atlanta Georgia nìyẹn. Ìgbàkígbà ni wọ́n máa ń bá mi sọ̀rọ̀. Wọ́n àwò pé ọmọ lójú Olódùmarè mo jọmọ kékeré. Wọ́n fà mí mọ́ra, wọ́n gbé mi mọ́ra. Ajé máa bọ̀ lọ́dọ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́ọ̀bá àbí Èdùà. Bàbá mi ọ̀nàdébù Edward ìjọba òní. Ní ẹ lọ́rùn. Kò ní bàjẹ́ fún mi pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ajé. Wọ́n tẹ̀lé bí n bá wá sí ìlú US lọ́hùn, ọ̀dọ̀ wọn ní kí n mọ̀ ọ̀bọ̀ tààràtà. Ìfẹ́ wa tẹ́ ẹ ní. Ọlọ́ọ̀bá àbí Èdùà. Kò ní bàjẹ́. Mary Adéyẹmí láti Austria. Kúdí Tẹ́jú Ṣọ̀tẹ̀. Carlton Brown
ológun Kevin ọ̀rẹ́ mi láti Dubai. dájẹ́ ṣe wà fún mi náà bàbá o. ọlọ́wọ́ ọba mi ìjọ ayé ìjà àrítajé ṣe. ṣé àmọ̀ tó mo sọ lẹ́ẹ̀kan mo ní èní ní ọjọ́ ajé. Monday tó kẹ́yìn nínú oṣù yìí. ebè kí ó dóhun dọlọ́rọ̀. ká tún tó ríru rẹ̀ ó tún dọdún tó ń bọ̀. mi sókè ṣàánú mi ọba láàánú. kémi máa mọ̀ṣì láyé. ẹ ní mọ̀ṣì ẹ ní mọ̀yà láyé tẹ́ ẹ wá. owó. mo wá ṣe tèmi ní rẹ̀. owó ìwọ lọ wọn ní òkòkò ló sọ. gbogbo yín tẹ́ bá mi ṣètò lẹ́nìí pátápátá ni mo kí o. ajé bàbá lọ́dọ̀ mi o. owó. adúpẹ́ pẹ́ òkú. oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe. ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ náà. bàbá bímọ láyé owó la máa fi tọ́. ẹ bá fẹ́ kọ́lé. ẹ ṣe adúpẹ́. ló máa fi kọ́. ohun gbogbo nílé ayé. ẹ ṣe àìsí wọ̀ọ̀lù yín. àwọn tí wọn rí wa wò tẹ́lẹ̀ káwọn náà lè rí wò. owó máa bọ̀ lọ́dọ̀ mi o àpèkánu kò owó. Bravo lẹ́gbọ́n yẹn láti ìlú Dublin Ireland lọ́hùn. nínú àwo rẹ̀ tuntun tó pè ní owó ẹ̀rí bó ṣe ń ṣẹ́ ṣẹ́lẹ́ńṣẹ́. ajé ògúngún lùsọ̀ kó wá fi ilé mi ṣe ibùgbé kó fi ilé yín ṣe ibùgbé odò ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń fẹ́ràn mi pátápátá. ẹlẹ́kan àríyá ẹ káàbọ̀ sórí ètò bó tilẹ̀ jẹ́ pé ẹ pẹ́. ẹ ń bomi ìṣọwọ́ náà bóúnjẹ béèyàn dé mọ́sálásí bọ́ bá bára bà náà bá nǹkan. ìgbà mìíràn ẹ̀wẹ̀ béèyàn bá wọ ṣọ́ọ̀ṣì bọ́ bá bóre ọ̀fẹ́ náà bá nǹkan. ajé bàbá lọ́dọ̀ mi o. Òbùkún Abraham nírìn àjò, òbùkún Ísákì lójú ọ̀tá rẹ̀, ìbùkún jáde Yorùbá kò ṣẹ́ lórí mi, kí rí bá ti ṣe kí n rọ́nà gbẹgbà láyé, kí lè rí owó kí lè rí ayọ̀ mi kò ṣẹ́. owó ìwọ lọ wọn ní òkòkò ló sọ wọn ní bàbá lọ́dọ̀ mi o ajé o. tó agbẹ́sẹ̀tàn agbẹ́rinlẹ̀ ìdáró alùpùpù ṣetán alùpùpù ilé ìgòsùn àwọn yóò ṣerú. lékelèké ṣetán báyìí ó ń relé ìkẹfún abẹ́ẹ̀mọ̀ ìmọ̀ pèyí ṣèlọ lórí ètò náà lónìí ẹ mọ̀ pé ọ̀bọ̀ má lọ wa mọ́tò láti ibì kan síbì kan ó yànà ó kéré jù máa ti kọ́ bá mú. èmi á tún bí wọn o èmi á ní túmọ̀ kó ṣọmọ ọ̀bọ̀ má lọ wa mọ́tò láti ibì kan síbì kan ó yànà ó kéré jù máa ti kọ́ bá mú. tí n bá wá ṣèdè sí wọn bó ṣe ṣàwùṣe wọn lọmọ bílẹ̀ nílẹ̀ lẹ́ńbẹ̀ òun gbàjúrewé mọ̀ bóyá náà ní láṣẹ. tó adẹnìkẹ adésànmí ẹ ṣé mo dúpẹ́. ti jápá fún wọn. ìmọ̀ pèyí ṣèlọ lórí ètò náà díje mọ̀fì tí ń ṣẹ́wọ́ sí mi nílé agbára lọ́hùn. lọmọ bílẹ̀ nílẹ̀. gbogbo yín ni mo kí pátápátá ẹ kú ìfẹ́ wa. bóyá náà ní láṣẹ. bẹ́ẹ̀ ṣe ń sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì sí mi inbox wa náà lárí àmọ́ ẹ má bínú torí wípé ọ̀nà pọ̀ kì í ṣàwa náà gbogbo text message tẹ́ ẹ̀ fi ránṣẹ́ gbogbo ẹ̀ náà lárí pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ ń pè wá wọlé náà adúpẹ́dúpẹ́ lọ́wọ́ yín ìfẹ́ wa náà lẹni tó jẹ́ kẹmọ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ fi wálẹ̀ nígbà kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ bá nìkan méjì sí mẹ́ta láti bá mi sọ ẹ lè inbox mi nínú Facebook tàbí kẹ́ pè mí sí orí ẹ̀rọ ẹ lè pè mí sórí WhatsApp màá pe WhatsApp number mi báyìí fẹ́nikẹ́ni tó bá nìkan méjì mẹ́ta láti bá mi sọ. bùjẹ́ bùdánù tó náwó tó nara èyí tó yà fẹ́ bá gan
bùjẹ́bùdánù tó bá dèwé. ẹ lè pè mí sórí ẹ̀rọ +44 744 072 193 lẹ́ẹ̀kan sí +44 744 072 1923. aago tèmi gangan ni aago tó kẹ́yìn tó ń yí ní ojú screen tẹ̀ ń wò yẹn. ṣùgbọ́n bó bá jẹ́ ní tó jẹ́ kó lè yí wọ́n ní kò lè ẹ́ òyìnbó kò lè ẹ́. ẹ lè fọ́lọ̀ wa lórí Instagram náà ọmọlójú productions international, orí Facebook náà ọmọlójú olódùmarè, lórí Twitter náà ọmọlójú productions international náà. ẹ lè wá sí Sweet FM náà, a wà lórí Instagram àì Sweet FM náà ni, lórí Facebook the same thing, bákan náà lórí. bẹ́ẹ̀ bá ní ayẹyẹ tẹ́ ẹ fẹ́ ṣe lè pè wá náà káwá bá yín ṣe adarí ayẹyẹ èyí tí wọ́n pè ní MC. ọlọ́ọ̀bá mi ìdọ́ fún wa ṣe kò síbi tẹ́wà náà tá àti lè bá yín. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe onígbọ̀wọ́ ètò náà ẹ lè kàn sí wa. ẹ̀yẹn ṣáà ti gbá wa láago àbí kẹ́ inbox wa. bẹ́ẹ̀ fẹ́ ra abala kan àbábala méjì lórí ètò kò sí wàhálà. ẹ kàn sí wa tàbí kẹ́ kàn sí olúléeṣẹ́ wa Sweet 97.5 FM ní Canada nílùú London. ẹ lè pè wá sórí Facebook náà kò sí ìta lè gbénu gbogbo ẹ̀ bó ṣe orí WhatsApp náà ni. lẹ́ẹ̀kan sí aago tèmi gangan lórí WhatsApp ní +44. ṣé wàá láti lówó tó bàbá o kò ní ra ṣùgbọ́n ti náwó tó bàbá gbọ̀ngàn níyọnu. bọ́bá jíròrò ṣe bó ṣe níyàn bọ́bá jíròrò ṣe bó ṣe níyàn. ṣé wàá láti lówó. +44 7440 72 1923. bọ́bá jíròrò ṣe bó ṣe níyàn bọ́bá jíròrò ṣe. tó máma pè yí ṣe lọ́nà mo fà yín sábẹ́ òjòjò Olódùmarè orí ọ̀fẹ́ rẹ̀ kó mọ́ bá yín lọ kó mọ́ bá yín gbé kó wà pẹ̀lú yín kó bùkún fún yín kó ohun burúkú kó má ti ṣẹlẹ̀ sí yín kó dáàbò bò yín. àtẹ̀mí náà tí mò ń sọ̀rọ̀ ọmọlójú Olódùmarè lórúkọ tèmi lórúkọ gbogbo ilé aláṣẹ ilé iṣẹ́ Sweet 97.5 FM ni mò ń kí yín pé ó dìgbà kan náà ó tún dọjọ́ ajé ọjọ́ Monday. káyire ká pàdé láyọ̀ ká mọ̀ ṣòlódì lẹ́yìn ara wa ó dìgbà kan náà. èèyàn mi ni bọ́bá jíròrò ṣe ó ṣe níyàn. bọ́bá jíròrò ṣe ó ṣe níyàn. bọ́bá jíròrò ṣe ó ṣe níyàn. bàbá tọrọ pé láyé láyé kò lè gbérí. gbogbo tó fẹ́ wá lọ́nà ṣe kò bá tọ́ bí. kò wá torí tó ti rí ìsẹ̀yìn kò fún wa. gbogbo tó ní nílẹ̀ ayé mi ò fi ṣàwọn. bàbá tọrọ pé láyé láyé kò lè gbérí o. gbogbo tó fẹ́ wá lọ́nà ṣe kò wá tọ́ bí. kò wá torí tó ti rí ìsẹ̀yìn kò fún wa. gbogbo tó ní nílẹ̀ ayé mi ò fi ṣàwọn. bọ́lọ́wọ́ bá ń ṣọ̀rẹ́ olówó wọn tún máa ní. olùsí bá ń ṣọ̀rẹ́ olùsí kò